أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد آمين وعلى آله وصحبه وسلم آمين الحمد لله رب العالمين آمين الحمد لله رب العالمين آمين الحمد لله رب العالمين آمين أدعو أيها النبي محمد صلى الله عليه وسلم أبان يوم النبي محمد صلى الله عليه وسلم أجاك الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أجاك الحمد لله رب العالمين الحمد لله رب العالمين Ada ọpẹ́ fún Ọlọ́run ọba wa. الحمد لله A sì yìn Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم Gbogbo ìjókòó yìí Ọlọ́run má jẹ́ ó dojúrú. آمين Gbogbo ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run má jẹ́ ó dojúrú. آمين Bàbá wa àgbà tí ó yẹ mí Aládìsá Ajíbọ́lọ̀ ń sọ̀rọ̀. رحمه الله تعالى عنه آمين Bá ní foríjì wọn. آمين Àlékún òkẹ́, àlékún ògè àtàwọn àtìyàwó àtọmọ wọn ọlọ́ba ní pàákọ̀kẹ́. آمين Ìwọ ọ̀la àdúgbò bísímìláì lápapọ̀. Àmọ́ bá ṣe dákọ̀ tí àṣàlá síwájú náà. Àwọn akẹ́kọ̀ọ́ aláàdó nípa yàtọ̀ ṣàṣàlá àtúnṣe. إن شاء Ìyẹn الله ni ò ní tulẹ̀ yóò lọ bá wa straight ni. إيبا Bismillahir Rahmanir Rahim. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. وسلم آمين Ọ̀gá mi, bàbá àgbàlagbà àlífà, Ọlọ́run wọlá Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم Olúwa bá ní dúró tì yín. آمين Bẹ́ẹ̀ bá sùn, Olúwa máa bá ní ṣọ́ yín. آمين Bẹ́ẹ̀ bá jókòó, Olúwa máa bá ní ṣọ́ yín. آمين Bẹ́ẹ̀ bá dúró, Ọlọ́run bá ní ṣọ́ yín. آمين Bẹ́ẹ̀ bá rìn lọ, máa bá ní ṣọ́ yín. آمين Gbogbo òkú tẹ́ ẹ bá wà, Ọlọ́run máa bá ní ṣọ́ yín. آمين Ọlá wallahu ya'simuka minan nas. Ìlàbí kan bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Bismillahir rahmanir rahim. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. Lábẹ́ pé a ṣe àdúrà fún àwọn àlùfáà wa, a lè ṣe àdúrà fáwọn àlífà wa náà. A tún ṣe àdúrà fún gbogbo àwọn tó bẹ níjòkó. Ọlọ́run bá ní san yín lẹ́san olóore o. آمين Gbogbo ẹ̀yin bàbá tí wọ́n dárúkọ táwọn òkúrúkọ yín tó láwọn aṣẹ ìdí ni ilẹ̀ ẹ̀kọ́ làwọn ń gbé ní ìjà mọ̀ yín إيبا ọ̀rọ̀ bá ní sọ ilé ẹ̀sán olóore. آمين Ọ̀rọ̀ nípa Ànábì wa Muhammad صلى الله عليه وسلم ó tóbi ó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Inú àwọn àsìkò tí àwọn ní ká lò bá ti pé mẹ́wàá náà bá ní a sì fẹ́ bẹ̀rẹ̀ nínú márùn-ún. Àmọ́ láti ọ̀dọ̀ bàbá wa àgbà àlífà ká yọ̀ǹda ìṣẹ́jú márùn-ún sójú ìṣẹ́jú mẹ́wàá. إيبا Ìyẹn náà ń pè ní ìṣẹ́jú mẹ́wàá àníwá ìtì lágbára Ọlọ́run ọba. آمين Tí a bá ní 10 minutes, ayé ò ní tẹ̀yìn rí Ọlọ́run ò ní tẹ̀yìn rí. آمين Àbá bá wí nǹkan bẹ̀rẹ̀ ní dákun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن Bí الرحيم bá ti ń wí lásàkà wọn rán létí ni wọ́n kàn máa wo ni. آنكم الله Sórí àwọn apá kan ní kò sí mòlúdì. Àwọn kan wá takú ẹni tó bá ṣe mòlúdì ó ṣe bídíà ni. Àmọ́ mòlúdì wà. Lẹ́yìn ẹ̀dá kan bá àwọn àpò yẹn tó bá ti kó ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré. Ìṣẹ́jú mẹ́wàá ni fẹ́ lò. Ibi tó bá dé ìṣẹ́jú mẹ́wàá bá ti dé. Subhana rabbika lẹ́ máa gbọ́. Àbábá wí gan. كان في حديث جابر عبد الله الأنصاري Sórí tó bá bẹ́ẹ̀ wo ọ̀nà bẹ́ẹ̀ sọ yìí, wọ́n á gbẹ́jà kan tàbí wọ́n mú tàbí sí náà. Ó bá ọ̀rọ̀ yìí níbẹ̀ àlùfáà tó fẹ́ sọ̀rọ̀ yìí nínú àwọn àrífínà billahi. ما شاء الله Àwọn lọ bá pé alikana mòlúdì nàbí الله عليه وسلم yakun. Ǹjẹ́
ká ṣe mòlúdì ń bẹ fún ànábì wa àbí kò sí. sallallahu alayhi wa ó lẹ́ni kí n sallam. dá kí n fún ilé sí rẹ̀ ó wá sùn ohun tó wá sùn ojú oorun lànàbì wa Muhammad sallallahu alayhi ló wa dábàá sallam. pé bá ń sọ fún wọn bá ń ṣàlàyé fún wọn ẹgbẹ́ àfa àkànbà tó ṣe àlùbúrúdà tó kà lọ títí tó kà títí kò wá máa ń tí ó wì mọ́ ànábì wa ló bá pé sọ báyìí bẹ́ẹ̀ kọ́ mo ń lọ abáwí kan fún mi. كان في حديث جابر عبد الله الأنصاري كما سأله. ibẹ̀ ń kọ́ Núrù Nàbí olùwà nígbà tí mò ń bẹ pẹ̀lú títóbi mi kí ló tún ń bẹ pẹ̀lú mi mi ti bẹ́ẹ̀ bí tó ti bẹ̀rẹ̀ yẹn kó tó di kó wá dé dáadáa. عن أول شيء خلقه الله لأنه نور النبي صلى الله عليه وسلم. wọ́n ní wọ́n Jábírù afẹ́ mọ̀ ìjẹ́ ńgbà tọ́lọ́ wọn bá ń pẹ́ tó sọ pé inna Allah ta'ala jalla jalalu alikana máa ṣe é ìjẹ́ nǹkan mi tún bẹ pẹ̀lẹ́ lọ́wọ́ bá pé jalla jalaluhu ṣé nǹkan mi tún bẹ pẹ̀lẹ́ lọ́wọ́ bá afẹ́ mọ̀ tó ń bẹ pẹ̀lẹ́ lọ́wọ́ bá. يصلي كل مخلوق إن الله خلق قبل الأشياء. Ọlọ́run ní kánà ìndí núrù kábùlù alákàlì àṣìyá yìí mo ti dá ara mi tán mo ti ń bẹ ìgbà tí mo wá ń bẹ yìí mo ń bẹ ní 5,000 ọdún ṣé ò sí pé ẹnìkan lè sọ mo ń bẹ kò sí kankan pẹ̀lú èmi Ọlọ́run ọba rárá ń gbà náà àmọ́ kánà màyí núrù ìmọ́lẹ̀ kan wá ń bẹ pẹ̀lú mi yàtàrà dáàdù máa wo bẹ̀ lọ́ntìẹ ìmọ́lẹ̀ yóò wá ń lọ ó ń bọ̀ bí yẹ̀mí nì lápá ọ̀tún èmi Ọlọ́run ọba ẹ̀sùn sáà ibi ọba wù mọ́lẹ̀ ni ó lọ yóò tó padà wá sẹ́gbẹ̀ẹ́ èmi Ọlọ́run ọba. قبل الأشياء نور نبيك. kábúlọ̀ ni àṣìyá yìí kí n tó dá gbogbo nǹkan ìmọ́lẹ̀ ànábì ló ń bẹ kò sí kankan mi láíláí ìgbà náà mọ́ lẹ́yìn èmi Ọlọ́run ọba ìmọ́lẹ̀ ànábì ló tún bẹ pẹ̀lú mi. sallallahu alaihi wasallam. من نوره هو ذاته تعالى. من نوره inú ọ̀málẹ̀ mi Ọlọ́run ọba huwa sáàtì ta'ala àtìkà mi ní nuru nàbí. خلقه بذاته تعالى خلقه. Ọlọ́run ní mo ti ń bẹ ìtí mo tó sì kejì ń bá ìmálẹ̀ tí mo yọ lápá ọ̀tún mi kó máa jẹ́ ìmálẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. بلا مادات ولا واسطة. بلا مادات ni wala bastati wala samai wala al-ardi wala samsa wala qamaru wala nujumu fi samai wala fi jabi samai kullu man kana fiya laysa shay ba'da ila nabi Muhammad kana fiya o sori male ìmọ́lẹ̀ ànábì ń bẹ lápá ọ̀tún ìmọ̀ Ọlọ́run bá òun ló wá ń lọ òun ló ń bọ̀ ló ń bọ̀ wala samai sọ́mọ́ ò tí ì sígbà náà ìmọ́lẹ̀ yìí ti ń bẹ. wala ardi. wala ardi ilẹ̀ ayé òsùn tó jẹ́lẹ̀ nìjọ́ náà tí mo ti mọ́lẹ̀ ti ń bẹ. wala shams. wala shams wala qamar. wala qamar. kò sóṣùpá. wala kò sóòrùn níjọ́ náà tí mọ́lẹ̀ ti ń bẹ pẹ̀lú èmi Ọlọ́run ọba. wala insi. wala insi wàlìjí ló bọ̀rọ̀ wá síwájú wala jinni wal insi. kò sálùjànú ńjọ́ náà rárá kò séèyàn rárá ńjọ́ náà èmi ọtí ìmọ́lẹ̀ ilé mi Ọlọ́run ń bẹ ìmọ́lẹ̀ àjọ ń bẹ náà kò sí wàlá aláwọ̀ mọ̀fúùs láì mọ̀fúùs òsì ló tẹ́lẹ̀ kọ́ sí àwọn ẹ̀dá sí. awwalul makhluqat ba'da an-nur an-nabi. àwọn nígbà ilé ọmọ abúlé àbáàsì jábọ́lì ànsọ́rí alibada nur nàbí alikana ṣe alákàwùlá ọ̀kábùlà àṣà ìjẹ́ ìkàwé tó ń bẹ lẹ́yìn ìmọ́lẹ̀ ànábì yìí tọ́lọ̀ tún wá dá kí ló wá tó sọ pé ó ń dá lẹ́yìn rẹ̀. was-sahihu annahu al-ma'. ó ní aṣọ ìhù èyí tó dáa tó lálàáfíà jù lọ́dọ̀ èmi Ọlọ́run sọ́dọ̀ ànábì wa Muhammad alimahu omi ló kù tí mo tún dá lẹ́yìn wọlé ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. summa al-arshi. lẹ́yìn omi alákàlẹ̀ arisi ní yẹ̀dí mo dálẹ̀ arisi fún ara ọwọ́ mi fi dálẹ̀ arisi fi dá omi wá alákàlẹ̀ kọ́lámù. summa al-qalam. mo tún wá dá kálámù bí yẹ̀dí ọwọ́ mi fi dá kálámù. nuru nabiyyi muhammadun muqaddam. sórí inú gbogbo dáwọ́ kàyí wàlímáwù wàlí arisun wàlí kọ́lámù kánà ìmọ̀lẹ̀ ànábì sábà gbogbo wọn pátápátá. nuru nabiyyi muhammadun muqaddam. فالماء ثم الأرش ثم القلم ولولاه ما كان كليل وهدم.
máa wí nǹkan lọ máa yàwí máa wí nǹkan bí ní. sọ̀rí kánà iná ilẹ̀ márùkà láwù sáàtì nùrù nàbíyù ìbàdàn wọn fẹ́ dá nàbí wa Muhammad ó ní iná Abdullahi ó wá tẹ̀lé إن bàbá عبد الله خرج مع أبيه ó ní iná Abdullahi arájà máa bí خرج مع أبي عبد المطلب ó ní ليلة anabi wa Abdullahi ó wá tẹ̀lé bàbá rẹ̀ Abdultalibi lọ ilà kínní. من ليالي وكانت ليلة الجمعة. òru tí wọ́n ń lọ yìí ojú òrùjọ Jímọ̀ tí wọ́n ń lọ Abdullahi bàbá Abdultalibi wọ́n wá ń lọ lójoojọ́ ní àwálì rọ́bìlì àwálì. 18 من جمادي nígbà tí oṣù Jamadi ní ọgbọ̀n ó dín ẹyọ kan الآخرة tí gbẹ̀yìn. فصار حتى وصل إلى عرفات. wọ́n wá ń rìn lọ nígbà tí wọ́n á dé Àràfá tán kí wọ́n á ṣẹlẹ̀ sí Abdullahi. وتهكر عبد الله Abdullahi ní bàbá àmọ̀tọ́ bí ẹ dákun ìlú ìlú àgọ́dá ajá ti. عن أبيه لقضاء حاجاته. dákun fẹ́ ṣe bùkátà kan bàbá mi wátàhárà. وإذا بالنهر ماء. ní Abdullahi bá bọ́ sílẹ̀ ó bá kó lẹ́yìn Abdultalibi nígbà tí ó wàá ṣe ó ní pọ́ ìsára. وإذا بالنهر ló bá rí ماء odò kan máàyì ó rí omi yìí. يجري أبيض من اللبن. omi yìí funfun ó tutù ó dàbí oyin ó funfun ó tutù وأولي من العسل ó dùn ju oyin lọ وأبرد من الثلج. ó tutù ju yìnyín lọ. وإذا بعاطف سمعه. nígbà wá yá Abdullahi tí wàá wò pé kóun bẹ̀rẹ̀ kóun ṣe kóun fún sáré àbí kóun ya ìgbẹ́. وإذا بعاطف يسمع wáyé sábẹ́ tí صوتي máa sáwọ́tì lẹ́nu yàrá àsáàsì. ولا يرى شخصي. ó bá rí gbólò yìí ó kàn gbọ́ gbólò yìí ni. يا عبد الله ó wá ń gbọ́ lọ́tún ó wò sí. ó اسمع wò yìí lẹ́nu yàrá àdùn kò lẹ́yìn kankan sọ̀rọ̀ fàkọ́lá làwù. يا عبد الله yá Abdullahi ìṣiríbù. اشرب من هذا الماء. Oya omi tó ń wò yìí sí oya mú. Ẹ wò pàtàkì dá ìmọ̀lẹ̀ tó tí ma gbọ́. Ọlọ́run fẹ́ kí ìmọ̀lẹ̀ kó wálé ayé. Ibi tó wá gbà wá tó fi tẹ́lẹ̀ ayé. Bí bàbá wa àléfà. Ó Mànábì wa Muhammad. صلى الله عليه وسلم. Bàbá dáhùn. واغتسل من هذا النهر. Ẹsẹ̀kẹsẹ̀ nígbà tó mú bí omi tán. Tó mú tán báyìí. Omi ṣe kí ni ó gbẹ. Wàlẹ̀ Hádìdọ̀ ya Bisati lámúyàrá Asa lè mọ alàlẹ̀ àrídì. Kò bá rómi mọ́ ẹlẹ́lẹ̀ bá gbẹ. Àbùmọ́tò Abdullahi wa ń wọlé ẹlẹ́ báyìí pé omi tí mo mú sí wá dà kò rí mọ́ abájáde àbí tí lọ́wọ́ tó ووقع ń bọ́ زوجتك تأتاك wọ́n wá ní بأقرب. wá pé ووقع زوجتك nísìnyí báyìí ọyá sára ìlà abẹ́ẹ̀tì tètè máa Abdullahi tètè máa lọ lẹ́yìn ìsìn wọ́n wà ká aláṣọ ọ̀játìkà lọ báyàwó rẹ̀ Aminatu. تأتاك بأكرم الأولين والآخرين. a ti fi ìmọ̀lẹ̀ kan tó ń bẹ́ẹ̀ lọ tó ń lọ tó ń bọ̀ wá a ti mú kó ní sáàtì èmi ọlọ́ba wọ́n ti kó sára wa Abdullahi lọ bá Aminatu nínú ilé ìsìn kó o gbé sára Aminatu nínú ilé. فاغتسل fàkìtẹ́sìlù àmọ́ tó bá ní sọ fún Aminatu kọ́kọ́ lọ wẹ̀ ná. وتتحر شرب. kí wọn náà wá wẹ̀ tó bá ti wá wẹ̀ tán bóyá sì máa kí ni. فلما فرغ nígbà tó kú ọmọ tán tó kú ọmọ tán. فلما فرغ جار الماء. àbáyọ̀ ní dálẹ̀ ìdíje sọ gidi àbáyọ̀ fún mi. وعادت الأرض. màá jẹ́ tẹ̀lé àrídọ̀ sọ́ọ̀rí mo ti fi ẹ̀ nìkan ìmọ̀lẹ̀ kan sọ́dọ̀ rẹ àbá ẹ jẹ́ sọ̀rọ̀ gidi nínú sẹ́ni mẹ́wàá nínú sẹ́ni mẹ́wàá ẹ jẹ́ sọ̀rọ̀ gidi ẹ sọ̀rọ̀ rẹ àlẹ́fà. أيوة النبي محمد صلى الله عليه وسلم. أيوة النبي محمد صلى الله عليه وسلم. ẹni bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní sọ̀rọ̀ tán ìyẹn máa sọ sẹ́kù náà ẹ ti bá débi tó ní kókó ó sì ti ní túmọ̀. bàbá àgbọ̀nọ́ rẹ̀ àlàáfíà náà pọ̀ ẹ wo ibi tí èjì dé ẹ wọ àlàáfíà ẹ sà ẹ jẹ́ àmọ́ bẹ̀rẹ̀ wọ àlàáfíà tí o bá sá àlàáfíà nǹkan máa bàjẹ́ ni o. bàbá àgbọ̀nọ́ rẹ̀ kò ní jẹ́ àsomọ pẹ̀lú ògùn ọ̀la. آمين. ọlá ìfẹ́ tọ́lọ́ ní sọ́ńdà Muhammad. صلى الله عليه وسلم.